Kí ló dé táwọn olówó ayé kì í fi nísinmi? Kí ló fà á táwọn èèyàn pàtàkì kì í fi ní ìfọ̀kànbalẹ̀? Kí ló ń ṣẹlẹ̀ gan tó fi jẹ́ pé gbogbo àwọn tó wà nípò pàtàkì ni kò é fi ìrọ̀rùn gbé ilé ayé wọn? Láyé àtijọ́, ọba kan bẹ tó lókìkí tó lọ́rọ̀ tó pọ̀. Ó wá bí ọmọ kan ṣoṣo péré. Ọmọ òun jẹ́ni tó ní làákàyè tó lọ́gbọ́n nù, ó sì ní ìmọ̀ tó pọ̀ lódò ikùn. Lálaalẹ́ tí bàbá rẹ̀ bá ti lọ sí ìyẹ̀wù tiẹ̀, ọmọ yóò yọ kẹ́lẹ́kẹ́lẹ́ dìde, yóò lọ máa yọjú níbi fèrèsé wo bí bàbá rẹ̀ ṣe ń ṣe. Ní gbogbo ìgbà, bàbá yìí kì í lójú oorun. Ọba tí mo sọ bó ṣe lọ́lá tó níyì tó lókìkí tó, síbẹ̀ ọkàn rẹ̀ kì í balẹ̀. Lọ́jọ́ kan, ọmọkùnrin yìí kanlẹ̀kùn mọ́ bàbá rẹ̀ lórí lọ́gànjọ́ òru. Ó ní, bàbá mi, mo fẹ́ rí yín, mo fẹ́ kájọ sọ̀rọ̀ pọ̀, mo fẹ́ kájọ níbi ìgbólóhùn 2 sí 3. Bàbá rẹ̀ gbà láàyè, ó jókòó níbi ìpẹ̀kùn. Bàbá kojú sí i, ó ń wojú ẹ̀ lókèrè réré. Ọmọ mi, kí ni nǹkan tó fẹ́ wí gan? Kí ni tó fẹ́ bá mi sọ? Ọmọ bá ní, bàbá, mò ń kíyèsí yín láti bí òṣùpá 3 sẹ́yìn. Kò sígbà tẹ́ ẹ sùn láti ìgbà tẹ́ wọ yàrá yín títí tílẹ̀ fi mọ́. Lọ́pọ̀lọpọ̀ ìgbà tí mo bá yọjú wò yín, orí ìrònú, orí kẹ́ máa rìn kiri ni mo ti máa ń bá yín níbi gbogbo àti lọ́jọ́ gbogbo. Bàbá bá dá lóhùn pé kó máa rọrùn máa ní. Ó ń wo òun náà kóun náà lè lójú oorun. Ó ń wo òun kóun lè ní ìfọ̀kànbalẹ̀. Ó ń wo òun kóun lè máa sùn dáadáa. Ṣùgbọ́n sọ fún mi náà, ọmọ mi, bó o ní wọ́n ṣe ń rọrùn sùn, bó o lọ́kàn tiẹ̀ ṣe ń balẹ̀, bó o ní wọ́n ṣe ń lé nara látàlẹ́ tílẹ̀ fi mọ́ gedere. Ọmọ bá bú sẹ́rìn-ín. Ó ní, bàbá mi, ìbéèrè tẹ́ ẹ béèrè ó rọ̀ mí lọ́rùn láti dá yín lóhùn. Ṣùgbọ́n o, mo fẹ́ ká ẹ bá ń ṣiṣẹ́ ńlá kan ná kí n tó wá padà wá fún yín lésì ọ̀rọ̀ yín gan. Bàbá ní, kí ló dé? Kí ló fẹ́ kí n ṣe fún ọ? Ìwọ nìkan ṣoṣo lọ́mọ tí mo ní. Béèrè, á sì ṣí fún ọ. Ọmọ ẹ̀ bá sọ pé, bàbá mi, ẹ dákun ẹ gbìyànjú. Ẹ bá ń wá kan nínú àwọn ẹrú yín tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí dáadáa. Ẹ bá ń bùn lẹ́bùn owó ńlá kan. Ṣùgbọ́n o, owó tí mo fẹ́ kẹ́ ẹ fún yìí, ẹ bá ń dì sínú àpò kẹ́ ẹ sì kọ sí lára pé wúrà owó iyebíye ọlọ́gọ́rùn kan. Ṣùgbọ́n o, nígbà tẹ́ bá fẹ́ kó wúrà owó iyebíye òun sínú àpò ọ̀hún, ẹ rí i dájú pé ó dín ẹyọ kan o. Wúrà 100 ni kẹ́ ẹ kó sínú àpò. Ṣùgbọ́n lára àpò ọ̀hún kẹ́ ẹ kọ sí wípé wúrà 100 kan. Bàbá rẹ̀ bá ló dà. Òun ti gbọ́. Ó ṣe gẹ́gẹ́ bọ́mọ rẹ̀ ṣe ní kó ṣe. Nígbà tó di lọ́jọ́ kejì, olórí ológun ó jáde ló bá kan àpò owó ńlá lẹ̀ lẹ́nu ọ̀nà yàrá rẹ̀. Ó yà lẹ́nu, ó wọ̀ tún ó wò sí. Ó rí pé nìkan kan wá ló bá sáré fà á wọlé. Ó jíyàwó rẹ̀ pẹ́pẹ́pẹ́pẹ́. Ó já àwọn ọmọ rẹ̀ dìde. Ẹ wo ohun tí mo rí ni. Wúrà owó 100 kan ni wọ́n kọ sí lára. Wọ́n bá gbé owó kalẹ̀, wọ́n bá bẹ̀rẹ̀ sí ní tú. Wọ́n ka iye ẹ̀ lọ́kọ̀ọ̀kan ọ̀kọ̀ọ̀kan ìjèjì. Wọ́n bá rí i pé owó yóò máa pé 100 kan, ó máa dín ẹyọ kan ṣoṣo ń bẹ. Ni wàhálà bá dé. Ìyàwó mú gbálẹ̀, ọkọ mú. Wọ́n bẹ̀rẹ̀ sí gbá gbogbo yàrá jọ. Àbò yí sọ̀tún ni, àbò bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀dì, àbí àga ló wà. Wọ́n túlé wọn ò rí. Ńgbò yá, ọkùnrin yìí jáde. Ó faṣọ rẹ̀ kọ́rùn, ó káwọ́ sẹ́yìn. Ó dágbó wo apá ọ̀tún lọ sáá. Ó wo apá òsì lọ sùn. Wípé bóyá ńgbà tí wọ́n ń gbówó ìbọ̀ ló dínkù, bóyá bẹ́ẹ̀ ló ti jábọ́. Ó wá sí gbogbo ibi tó lè wá sí, kò rówó kankan. Ìdààmú tó fúnra rẹ̀ látàárọ̀ òun títí tó dọwọ́ rẹ̀ lẹ́gbẹ̀rẹ́, kò rí owó tí wá. Ìyàwó àtọmọ wọ́n ṣàwátì rẹ̀. Ló wá ronú pé ọ̀nà àbáyọ kan bẹ tóun tún lè ṣe. Ó bá múra bí ọkùnrin, ló bá gba ilé babaláwo kan lọ. Ńgbò délé babaláwo, wọ́n ní kó fi owó kí ẹ̀ kó fi bá Ifá sọ̀rọ̀. Inú owó tó nílé, ó yọ ọ́ bí wá gbá ní fọ́lọ́hun. Ó sọ ọ́ síwájú babaláwo. Babaláwo tó gbọ́fá yanranyanran. Wọ́n tẹ̀ wò, wọ́n bá wò, wọ́n wò. Wọ́n ní, nǹkan tí ò sọnù ló ń wá kiri. Ó ní, bàbá òun mọ̀ tí ń sọ. Mo ń wá nǹkan tí mo mọ̀ kó sọnù. Ẹ̀yin sọ fún mi pé n tí ò sọnù ni mò ń wá. Ó padà sílé pẹ̀lú ìbínú. Ṣùgbọ́n gbà tí ó fi di ọwọ́ alẹ́ pátápátá ló tó lè yọjú sí ààfin tó lọ kí ọba aládé. Ìgbà tó dé ààfin, kábíyèsí bi léèrè pé kí ló ṣe ọ́? Ìwọ ló ń gbóúnjẹ fún mi, ló ń fún mi lọ́tì. Mo láwọn àlejò tó pọ̀ láàfin lónìí. N kò rí ọ kó wá bá ṣètọ́jú wọn. Ẹrúkùnrin yìí jagunjagun ló bá sọ wípé, bàbá ẹ má bínú. Nǹkan ńlá kan ló nù mí ni mò ń wá káàkiri látìgbà tójú tí wọ́n ti mọ́ po. Ọba bi léèrè pé
ṣé kìí ṣe pé ọmọ rẹ̀ kan ń ló ṣaláìsí? Ó ní rárá. Ṣé kìí ṣe pé dúkìá rẹ̀ kan ń lòfó ṣe? Ó ní rárá. Kí wá lòun wá kiri? Olówó fàdákà iyebíye kan tí wọ́n kó pamọ́ sóun lọ́wọ́ ń ló máa sọnù, ń lòun wá lòun ò rí látìgbà tílẹ̀ ti mọ́. Ọba gbójú sókè ó rẹ́rìn-ín, ó wá rántí iṣẹ́ tí ọmọ rẹ̀ fún un àti túmọ̀ tí wọ́n fi ń pelé ayé nílé ayé gan. Ilé ayé ó nítumọ̀ tó pọ̀ nítòótọ́. Kódà ẹni táyé bá kọjú fẹ́lẹ́ sí, ó lè máa sọ páyé fẹ́lẹ́. Ẹni táyé bá kọjú tó nípọn sí, òun máa sọ páyé nípọn mà ní. Ẹni tó sọ páyé pé méjì bí tó kọjú sí inú. Lójú ẹlòmíì, ayé pé gbà ni o. Ilé ayé pọ̀ ní sírísí, ó sì nítumọ̀ tó pọ̀. Kábíyèsí wá ṣẹ̀ṣẹ̀ wá rántí pé a jẹ́ wípé kò sí béèyàn ṣe lè ní nǹkan tó ń tàn bá ti fọkàn sí nǹkan ẹyọ kan tí kò ní, wàhálà ní ó kóra rẹ̀ sí òun, kò sì ní fọkànbalẹ̀ kankan nígbà kankan. Ìyàwó ilé tí ń rántí ìgbókù kínní kan tó yẹ kọ́kọ́ òun ṣe fóun, ó ti gbàgbé gbogbo orí àtàǹfààní tó ti rí látẹ̀yìnwá ni. Ní tí ó máa fọkàn sí, tí ó máa kó sí dààmú ní nǹkan ẹyọ kan tí ò rí òun. Olórí ilé tó jẹ́ pé nǹkan ẹyọ kan tó ń mì lára inú ilé àtìdílé rẹ̀ ni ò tí ì tó lọ́wọ́, ó ti gbàgbé gbogbo orí àtàǹfààní tó kù tó ń rí jẹ ni. Ibẹ̀ lọ́kàn rẹ̀ ó sì máa wà tí ó máa bànújẹ́ gbogbo ìgbà. Àwọn olówó ayé, àwọn ọ̀tọ̀tọ̀kùnú àtàwọn èèyàn pàtàkì, nǹkan ẹyọ kan tó sọnù ni wọ́n ń lé káàkiri. Wọ́n ti gbàgbé 99 yòókù táwọn kó sínú ilé wọn. Tí wọ́n bá wò ta, tí wọ́n ráwọn tí ò ní tó wọn, síbẹ̀síbẹ̀ inú wọn ò ní dùn torí nǹkan ẹyọ kan tó kù tí wọ́n wá. Gudugudu ò ní bàǹtí ọ̀rọ̀. Abọ́ mi rèé o. Ṣùgbọ́n bí tí mo kí làákàyè mi bọ̀ tí mo fi mọ́gbọ́n jáde lónìí, ni wípé bàbá olówó ọba èèyàn ńlá pàtàkì tí mo sọ òun lọ́lọ́run Elédùmarè tó dá wa sílé ayé tó ṣe oore tó pọ̀ fún wa. Ọmọ rẹ̀ tí mo ló gba baba nímọ̀ràn, òun làwọn òjíṣẹ́ tó rán sí wa. Ó lè jẹ́ Fá, Olókun Àsọ̀rọ̀dayọ̀, ó lè jẹ́ Jésù Kristi ọmọ bíbí inú Mèrí, ó sì ṣeé ṣe kó jẹ́ Ànábì Muhammad ló rán sí lọ́dọ̀ tiẹ̀. Àwa wá ni ẹrúkùnrin tí Ọlọ́run ní kí wọ́n gbé wúrà sí ọ̀dọ̀ wa. Ó ṣe oore tó pọ̀ fún wa, ṣùgbọ́n ẹyọ kan tó kù tá à níhun ni là ń wá káàkiri. Bàbá aláwo tí mo sọ, òun lè ṣù láàlú ògiri òkò tá a tún mú nínú tá a ní, tá a lọ fi ṣe tá a lọ́rẹ nítorí pé a ní nǹkan ẹyọ kan táwọn ẹgbẹ́ wo ò ní o, tó ń tá a ní tẹ́lẹ̀ o, tá a tún wá káàkiri. Bashiru James Ìfágbàmílà Àdìsá, wòlíì ìláhìlá ọlọ́pẹ̀lẹ̀ àbáláyé tí gbogbo èèyàn ń pè ní gúdúgúdú oníbàǹtí ọ̀rọ̀. Abọ́ mi rèé o, ṣùgbọ́n ẹ má gbàgbé o, bọ́gbọ́n orí mi ṣe mọ ni mo ṣe sọ, bí làákàyè mi ṣe mọ ni mo ṣe gbé kalẹ̀. Àìlóye kẹ́kọ̀ọ́ kéwú kàwé ó mà ṣe mí ní nǹkan tó pọ̀. Ẹ̀yin ọlọ́gbọ́n ayé tẹ́ ẹ gbọ́n ṣáṣá bíi Ifá, ẹ̀yin ọ̀mọ̀ràn tẹ́ ẹ mọ oyún tí ń bẹ nínú ìgbín látara àkàrà hùn, ẹ bá ń fi làákàyè gbọ́, ẹ bá ń fòye gbé, ẹ sì bá ń gbà pẹ̀lú ọgbọ́n tiyín. Ìrìn mi sì kù ẹ̀kan o, mo tún ń padà bọ̀ láṣẹ Ọlọ́run Elédùmarè. Ẹ ṣé.